Ah, hmm. ọ̀rọ̀ gbáǹkọ́gbì, àṣírí àwọn ọ̀rọ̀, àṣà wa, ìṣe wa, èdè wa. Kí ló dé tí à ń wò tí gbogbo ẹ̀ dẹ̀ ń lọ sí ìparun? Kí ló dé tí a dákẹ́ tí gbogbo ẹ̀ dẹ̀ ń doríkodò? Kí ló ń ṣẹlẹ̀ sí èdè wa gangan, èdè Yorùbá wa, tí gbogbo ẹ̀ dẹ̀ ń lọ sóko ìparun? Ǹjẹ́ kí ló ń ṣẹlẹ̀? Gbogbo ẹ̀yin èèyàn pátápátá mo mà pè yín. Gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ èèyàn mo pè yín, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tàtà, ẹ̀yin ọmọ Yorùbá rere mo pè yín o. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́. Ǹjẹ́ kí ló dé gangan tí gbogbo ẹ̀ sì ń lọ sí oko ìparun báyìí? Kí ló dé tá a dákẹ́ lórí ọ̀rọ̀ yìí báyìí? Ǹjẹ́ kí ló ń ṣẹlẹ̀ sí wa? Why? Kí n tó lọ jìnnà, èmi ọmọ yín náà ni Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Mo kí wa pé a kú ojúmọ́, a kú ọ̀sán, a káalẹ́ ní gbogbo kíbi tí oníkálùkù wa bá wà. Mo ń kí wa lọ́pọ̀lọpọ̀ wípé oore Ọlọ́run lọ́lọ́run máa dé bá wa. Ọ̀rọ̀ tàárọ̀ yìí, ọ̀rọ̀ lórí èdè wa, ọ̀rọ̀ lórí àṣà wa, ọ̀rọ̀ lórí gbogbo àwọn nǹkan tí a ní, òun ni à ń ṣe àpèjúwe lé lórí, òun ni à ń sọ̀rọ̀ lé lórí. Kí ni pàtó tó ń ṣẹlẹ̀ tí èdè yìí fẹ́ máa lọ sí ìparun, tí èdè yìí ò ṣe fẹ́ jọjú mọ́, tí ó fi ń jẹ́ pé èdè tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí, ibi tó wá lọ yìí tó dojúkọ kò yí ọ̀pọ̀lọpọ̀ wa mọ́ o. Ẹ gbọ́ mi yé, ibi tí èdè yìí wá ń lọ kò yí ọ̀pọ̀lọpọ̀ wa mọ́, tí máa dẹ̀ mú àwọn sáǹpù oríṣiríṣi jáde. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tó jẹ́ pé ní ilẹ̀ Yorùbá, mo ò bẹ́ẹ̀ ń gbọ́ mi yé, gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tá a bí lénìí, ọ̀pọ̀lọpọ̀ wọn fi bẹ́ẹ̀ gbọ́ Yorùbá kankan, wọn fi bẹ́ẹ̀ gbọ́ kankan níbi èdè Yorùbá mọ́. Even gbogbo ọ̀pọ̀lọpọ̀ iléèwé wọn fi bẹ́ẹ̀, wọn kọ́ ọmọ àjà àwọn private school, wọn fi bẹ́ẹ̀ kọ́ ọmọ ní Yorùbá mọ́. Àti gba tíṣà Yorùbá lọ́wọ́ yìí wọn lè sanwó ẹ̀ torí pé ó ti wà scarce. Èdè Yorùbá tí à ń sọ yìí ó ti ń lọ sí ìparun tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Èdè Yorùbá ti ń lọ sí ìparun tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Torí gbogbo tá à ń sọ yìí tá a dẹ̀ ń wí fún àǹfààní fún gbogbo wa pátápátá nílé lóko ni. Tó fi wá ń di pé gbogbo nǹkan yìí pátápátá kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ́ níbi tó ń lọ. Ṣé bó ṣe yẹ kó ṣe máa rí leléyìí? Ṣé bó ṣe yẹ kó ṣe rí gangan leléyìí? Ǹjẹ́ irú àdánwò wo ni orílẹ̀-èdè wa wá bọ́ sí? Ǹjẹ́ irú àdánwò wo ni a ṣẹ̀ wá kàn gangan tí gbogbo nǹkan yìí fi ń lọ sí ìparun? Èdè abínibí wa, èdè tó ṣe pàtàkì fún wa, ó wá di pé gbogbo wa torí pé kọ́mọ wa lè blend, kó lè ṣe gbá kan, kó lè gbọ́ ìbò, àwa fi ń pa àṣà àti ìṣe wa àbí èdè wa, a fi ń parun. Tẹ́ bá gbogbo àwọn tó wà ní diaspora náà, ọmọ mi kò lè gbọ́ Yorùbá. Kájẹ wá sọ diaspora tún kéré, àwọn tó wà lókè òkun tún kéré. Ní ilẹ̀ wa lénìí, ọmọ ẹlòmíì inú fúláàtì wọn ló máa wà lẹ́yìn kó lọ skul kó jáde, kò gbọ́ Yorùbá ẹyọ kankan débi pé ó máa mingle pẹ̀lẹ́ nìkankan. Àṣà yìí wá ń parun débi pé a wá gbé àṣà lásà, a wá ń pe àṣà Yorùbá wa, èdè Yorùbá wa, a wá sọ di vernacular. Ẹ̀yin ti gbàgbé pé èdè tiwọn yìí tó jẹ́ èdè òyìnbó yìí, òun gangan ni vernacular. Wọ́n á tún wá nàyàn, wọ́n máa nàyàn nígbà táwọn wà ní skul lọ́hùn, wọ́n á tún máa gbowó lọ́wọ́ wa pé ẹni tó bá sọ Yorùbá.
pé àgbùrọ̀ sọ Yorùbá. Wọ́n wá pa èdè yìí run débi pé kò wá sí èdè Yorùbá ò jọjú mọ́. Ibi tí àwa Yorùbá wá lè dé, ibi tá a gọ̀ dé, ibi tá a ronú dé, tó jẹ́ pé àtún wá ṣe làákàì pẹ̀lú. Ẹ gbọ́ mi yé, tí a bá lọ sí ibì kan, bóyá a lọ sí iléeṣẹ́ kan ni láti ní pé bóyá a fẹ́ lọ gba iṣẹ́ àbí bóyá a fẹ́ wọ iṣẹ́ kan. Mo rò bẹ́ẹ̀ ń gbọ́ mi yé, bóyá a fẹ́ wọ iṣẹ́ kan, a ní lè ṣe é. Ibi tí àṣà wa yìí rọ̀fù dé tó jẹ́ pé tó ń dùn mí lọ́kàn, tó jẹ́ pé ó ń bà mí nínú jẹ́ dé, tí mo fẹ́ kí gbogbo wa mọ̀. Èdè tó parun lọ yìí, tá a bá fẹ́ lọ bí iṣẹ́ tá a bá débẹ̀ nítorí pé ògbó ìbò àbí bóyá o dáńtọ́ ọwọ́ ọmọ Yorùbá tó wà là sẹ́kẹ̀ẹ́ tó wà là wàá bẹ́ẹ̀ sì máa kó ìbò bolẹ̀ torí pé ó fẹ́ bọ́ ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀ sọ̀rọ̀. Ní nǹkan tí ò ṣẹlẹ̀ ní Àrẹwà ní ìlú ní north, tí ò ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn lọ́hùn, òun ló ń ṣẹlẹ̀ níbí. Bí ẹ dé police station tẹ bá rọ ọmọ Yorùbá yín, bẹ́ẹ̀ náà ni wọ́n ní bá yín sọ Yorùbá, wọ́n máa bá yín sọ grammar ni. Wọ́n wá ń pa àṣà yìí, wọ́n ń pa èdè yìí rẹ́, wọ́n ń parẹ́. Àwọn ìjọba wa dẹ̀ ń wò níran tó jẹ́ ìjọba Yorùbá, tó jẹ́ àwọn ọmọ Yorùbá. Gbogbo nǹkan tó dẹ̀ kó máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè tiwa àbí ní ilẹ̀ Yorùbá tiwa, èdè wa ló yẹ ká fi máa bára wa sọ̀rọ̀. Ǹjẹ́ lẹ́nu iṣẹ́ ni, torí òun ló lè even ní ẹ̀kọ́ iléèwé, gbogbo èmi ní English yẹn tó ń bá translate ẹ̀ sí Yorùbá, wọ́n á lè máa yí ọmọ. Even ní maths, ní ìṣirò, á lè yí ọmọ dáadáa. Gbogbo àwọn chemistry and co tó bá gbé sí èdè Yorùbá, á yé wọn pẹ̀lú èdè wa. Ju pé ká máa fi vernacular ká máa fi sọ̀rọ̀ lọ, ká máa fi èdè tí èsè títí wa ká máa fi di pé òun là ń gbé lárugẹ, òun ló ń ba orílẹ̀-èdè wa jẹ́, tí mo fẹ́ kí gbogbo wa mọ̀. Òun ló ń ba orílẹ̀-èdè wa jẹ́, tí mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ká mọ̀ lé lórí, tí ò sí pé àníkan látara ẹ̀. Èdè Yorùbá tí wọ́n ń parun, èdè Yorùbá ti wá di pé láwùjọ wọn ò fẹ́ gbọ́ mọ́. Àwọn kan dẹ̀ ń dìde láti rí pé kí èdè Yorùbá má parun, àmọ́ àwa tá a wà fúnra ara wa là ń fọwọ́ ara wa ṣera wa. Kí ló lè wá dé, kí ló lè fà ọ̀pọ̀ ọmọ nísìnyí, òun ni ò jẹ́ kí àwọn ọmọ ní respect kankan mọ́. Wọ́n máa dúró sóbì wọn lọ́rùn tí wọ́n máa ní how are you daddy, èyí tó bá dà how are you, kí ni ìtumọ̀ yẹn. Ọmọ ò lápọ́nlé fún bàbá àtìyá mọ́, àti dọ̀bálẹ̀ fọmọ fún bàbá wọn àti dọ̀bálẹ̀ fún ìyá wọn kò sí mọ́. Mo kí Mrs. Taiwo Fasakin, ẹ káàbọ̀ sáàrin wa. Àti dọ̀bálẹ̀ fún wa pé ẹ kúlé dádì o, ẹ ra o, ẹ kú ata, kò sí yẹn mọ́. Orí ìdúró lọmọ tí máa kíyà àti bàbá ẹ̀. Ọmọ míì kò sí ẹ̀ ní kí wọn háì ni ló máa sọ fún ìyá àti bàbá ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ló yẹ ká ṣe àkíyèsí. Tẹ́yìn ò bá mọ̀ wípé nǹkan yìí ti ń lọ sí oko ìparun, ẹ má jẹ́ kíkiní yìí kó bàjẹ́. Ẹ má jẹ́ kí àṣà àìdè wa kó wá di ìparun. Torí ọ̀rọ̀ tí mo sọ yẹn jẹ́ ká ṣe àkíyèsí sí. Gbogbo orílẹ̀-èdè tó wà, gbogbo wọn fi àṣà àti èdè wọn fi ṣeré, wọ́n pọ́n èdè wọn lé dáadáa. Ó ti wá di pé èdè tiwa àti wá sọ di yẹ́lẹyẹ̀lẹ. Àwọn ìjọba tá a ní gan, wọn ráyè ara wọn débi pé wọ́n máa rójú ara wọn. Kó bàjẹ́, ìlú kó bàjẹ́ làwọn ìjọba wa ń lù. Ìlú kó bàjẹ́ òun náà lù lójoojúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ ti sọ di oníradàradà sínú ìlú lénìí. Gbogbo tó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ tí wọ́n fi dìdàkudà lénìí, ọwọ́ ìjọba ló ti wá. Láti rí i pé tó bá ṣe pé èdè wa la fi ń ṣe àpọ́nlé ọ̀rọ̀ fọ́mọ nílé ìwé, la fi ń kọ́ ọmọ ní ẹ̀kọ́, ó máa yé wọn ju pé àwọn nǹkan oríṣiríṣi tó le lọ. Ìwé tá a tún kọ́ wọn gan tí ẹlẹ́ni lọ lé ìwé yìí, ibẹ̀ náà ti ń rí àṣàkáṣà torí tí wọ́n gbé wá láti ìlú kan, òun náà fi sí pé wọ́n ń ṣe ẹgbẹ́ òkùnkùn. Gbogbo àwọn nǹkan oríṣiríṣi tẹ́yìn rí yìí,
èdè Yorùbá dá lẹ́nu púpọ̀ nínú àwọn èdè lágbàáyé. Ẹ lọ ṣèwádìí dáadáa, ẹ rí i pé èdè Yorùbá ìkan gbòógì ló jẹ́. Ẹ má jẹ́ kí èdè wa yìí kó wá parun débi wípé a wá gbé èdè elédè lárugẹ débi pé nǹkan dẹ̀ ń bàjẹ́ lọ, gbogbo wa àdẹ̀ sọ̀rọ̀. Wàhálà dẹ̀ ń ṣẹlẹ̀ káàkiri, gbogbo wa fọwọ́ lẹ́rán lórí èdè yìí, lórí tó ń ṣẹlẹ̀ lórí èdè wa, èdè tó sweet tó jẹ́ pé tá bá fi bára wa sọ̀rọ̀ a máa mọ̀ pé ó gbayì láwùjọ. Èkàn ni èdè wa jẹ́ nínú èdè tó rọ̀ lẹ́nu, èdè tó jẹ́ pé ó ṣe fẹ́lẹ́ kó lójú ẹni tí ò lè sọ, tó jẹ́ pé kò láti communicate pẹ̀lú ara wa. Ẹ máa mọ̀ pé èdè yìí èdè tó lárù. Àwọn òyìnbó gan kọ́ níbi tó le dé. Hello. Hello. So ẹ má bínú sí mi. Àwọn nǹkan yìí mo fẹ́ ká fi ṣe àpèjúwe, torí ẹ̀ ni mo ti ń sọ fún yín kí ẹ lè mọ̀ wípé èdè wa má jẹ́ ká pa. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ wá nǹkan ṣe sí, gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ wá nǹkan ṣe sí. Mo rí arákùnrin kan tó máa ń ṣe play, tó máa ń ṣe Yorùbá, òun náà sọ jáde. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń ṣe Yorùbá orí ìtàgé lénìí, èèyàn burúkú aláìdáni yín. Ìgbà tó jẹ́ pé àṣà aláṣà ẹ ti dà pọ̀ mọ́ Yorùbá tẹ́ ń ṣe nísìnyí, ìmúra yín gan ò bá taráyé mu. Ẹ̀yin tẹ́ ń ṣe Yorùbá play tẹ́ jọmọ Yorùbá, ìwà yín ti yàtọ̀ sí ọmọ Yorùbá, kìí ṣe Yorùbá gidi lẹ́ ń ṣe mọ́. Gbogbo tẹ́ ń ṣe ìkọ́ṣe ìlú kan ni. Ẹ tún wá rí òtítọ́, gbogbo yín ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ jà fún, tó yẹ kí gbogbo yín sọ̀rọ̀ síta pé kí èdè wa má bàa parun, ẹ fẹ́ sọ di kó parun. Gbogbo yín lẹ fẹ́ ṣe bí English film nísìnyí. Nígbà tọ́pọ̀lọpọ̀ yín ò ṣe ẹ̀ wá sọ̀rọ̀ nísìnyí tẹ́ wà yìí, tó di pé ìwà ìmúra tàwọn English film àbí nǹkankan bí kẹ́ ẹ sí ara lẹ̀, kẹ́ ẹ sí gbogbo ẹ̀ lẹ̀, òun lẹ̀ ń ṣe nísìn. Gbogbo nǹkan yìí ẹ fi ń pa èdè wa àti múra wa rẹ́ ni. Èmi mọ̀ pé gbogbo tẹ́ ń ṣe pátápátá, gbogbo ìwà tẹ́ ń wù, gbogbo oríṣiríṣi tẹ́ ń ṣe, Ọlọ́run máa bí yín. Torí kẹ́ ẹ lè jẹ́yìn àwọn tá a jọ lólùfẹ́ yín gan, tá à ń wo ọ̀pọ̀lọpọ̀ eré yín, ẹ kọ́ wa ní nǹkan gidi kankan mọ́. Ẹ bá mú fóònù yẹn. Ọ̀pọ̀lọpọ̀ yín, bá mi gbé náà yẹn. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lè ṣe kankan níbi tó le dé. Ọ̀pọ̀lọpọ̀ yín kò sí nǹkan kan pàtó kan tẹ́ ẹ ṣe. Kò wá yé wa rárá nínú ayé pé kí ni pàtó èyí tẹ́ ń ṣe gangan báyìí. Ẹ gbọ́, kí ni pàtó tẹ́ ń ṣe, kí ni ìtumọ̀ tẹ́ ẹ gbé dání. Èdè yìí wá ń parun lọ, ó ń parun, àwárí nǹkan pàtó kankan tẹ́ ẹ rí tẹ́ ṣe sí o. Ẹ gbọ́ mi yé, àárí nǹkan gidi kan tẹ́ ẹ rí ṣe sí. Nǹkan gidi tẹ́ ẹ rí ṣe sí àti rí. Kò sí nǹkan gidi tẹ́ ẹ rí ṣe sí àárí. Ṣé bẹ́ẹ̀ lẹ́sìn máa ṣe lọ, àbí bẹ́ẹ̀ lẹ́sìn máa bá a lọ? Oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wá ń ṣẹlẹ̀ yìí, mo wá rí i pé ẹ̀ ń ba ayé jẹ́ ni. Mo rí i pé nǹkan tẹ́ ń ṣe yìí ẹ̀ ń ba ayé jẹ́ ni, torí pé èdè wa ti wá di èdè tó jẹ́ pé àwọn èèyàn gan kò wúlò fún wọn mọ́. Èdè wa ti wá kúrò ní èdè tó jẹ́ pé kò ṣeé sọ láwùjọ mọ́, tí ó dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀. Àwọn èdè wa yìí a ti wá sọ di nǹkan míì. Àwa bẹ́ẹ̀ sì sọ kìrìrì. Even tẹ́ bá lọ sílé Haúsá, ẹ máa mọ̀ wípé èdè wọn fi ṣeré. Tẹ́ bá délé Haúsá dáadáa, ẹ rí àwọn gómìnà wọn ibi tí wọ́n ṣe dé. Àwọn tó jẹ́ pé Haúsá gangan ni wọ́n. Ó níbi tí wọ́n wà tó jẹ́ pé gbogbo ọ̀nà ọ̀dọ̀ wọn ẹ̀rẹ̀ ni wọ́n táì gbogbo ẹ̀.
wọ́n táì gbogbo bẹ̀yẹn pátápátá gbogbo tí àwọn èèyàn wà but mixing area tó yẹ pé Ìgbò wà ń bẹ̀ Haúsá Yorùbá wà ń bẹ̀ èdè oríṣiríṣi ló wà ń bẹ̀ kò ní jẹ́bi tó táì bí eléruku ni ló máa ń rí ẹ̀ẹ́dẹ̀ gbúdọ̀ kọjá ààyè yín lọ síbi táwọn èèyàn wà wọ́n ń tọ́jú ọ̀dọ̀ wọn bọ̀ lọ́dọ̀ tí wá níbí báyìí gbogbo nǹkan yẹn la notice gbogbo nǹkan yẹn pátápátá òun là ṣe kí ni o la notice wàláì a notice rárá látara àwọn nǹkan yìí tí ó dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀ o gbogbo nǹkan yìí òun ló yẹ ká fura lé lórí pé àṣà wa yìí èdè wa yìí ó ti ń parun ẹ gbọ́ àṣà wa yìí èdè wa yìí ó ti ń ṣe kí ni o ó ti ń parun báwo la ti fẹ́ ṣe tí èdè wa ò ní parun mọ́ wa lọ́wọ́ ẹ gbọ́ mi yé báwo la ti fẹ́ ṣe tí èdè wa tí ò ní parun mọ́ wa lọ́wọ́ o àfi ká wá nǹkan ṣe sí i torí tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n rò ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n sì ẹ̀rọnú pẹ̀ pé kí la fẹ́ ṣe sọ́rọ̀ yìí kí ni tó ń ṣẹlẹ̀ pàtó gan lórí ọ̀rọ̀ yìí a gbúdọ̀ wá nǹkan ṣe sọ́rọ̀ tó ń lọ yìí gbogbo wàhálà gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ káàkiri a sọ̀rọ̀ lé lórí oríṣiríṣi nǹkan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń dojú kọ mo wá rí i pé a kàn dákẹ́ à ń wòran mo rí i pé a kàn dákẹ́ ni kò sí nǹkan ẹyọ kankan tá a ṣe sí i torí ibi tá a dojú kọ gangan nǹkan tá a gbélé débi pé èdè wa wá di pé èdè wa ó wá ń lọlẹ̀ àwa ti wá rí i pé ẹ̀yin ò mọ̀ pé bí èdè yẹn bó ṣe ń lọlẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni ò ní ṣe sí ìtẹ̀síwájú èdè tá a wá ń gbé lárugẹ yìí òun náà fi ń so wá pọ̀ èdè tá à ń gbé lárugẹ yìí òun ló ń dá wàhálà lẹ̀ sí wa láàrin èdè tá à ń gbé lárugẹ yìí òun ló ba Nàìjíríà fún ara ẹ̀ jẹ́ dè ní Ọlọ́run tó jẹ́ pé tó bá ti rí elédè àjàjà wa Yorùbá tá a rò bí bóyá ọgbọ́n àgbọ́njù àwa la ní làákàyè ọgbọ́n àgbọ́njù ló pa wá tí màá mú láti ibi orí àwọn bàbá wa kan tó bá dùn wọ́n ẹ má fi ṣèbínú tí ẹ bá wò wá dáadáa níbi tá a la brilliant dé tá a la lọ́gbọ́n dé ẹ gbọ́ mi yé kọ́kọ́ bẹ́ẹ̀ látòrí bàbá mi Wọlé Ṣóyínká wọ́n gbọ́ Yorùbá ju oní Yorùbá gan lọ bọ̀ nígbà tí òyìnbó ṣe mistake nínú ìwé bàbá Wọlé Ṣóyínká wọ́n correct ẹ̀ pé òyìnbó ẹ̀ correct tí wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ náà tún ni nínú àwọn àfáà Yorùbá kọ́lọ́wọ́n ọba kó bá mi fi ọ̀run kẹ́ wọn Sheikh Adam ó ti jẹ́ pé àwa Yorùbá tó a máa ń wá mímọ̀ gadẹ̀ máa ń jẹ́ onímímọ̀ bọ́ a máa ń pa èdè tiwa máa ń parẹ́ Sheikh Adam nígbà tí àwọn Lárúbáwá ṣe mistake nínú Arabic Sheikh Adam àwọn ló tún correct wọn kí ẹ bá mọ̀ pé ibi tá a la gbọ́ jù tá a dẹ̀ nímọ̀ jù but àwa ń gbé nǹkan wọ̀nyí à ń gbé lárugẹ ju àṣà wa lọ a gbé èdè wa yìí a jẹ́ kó jẹ́ kinní mọ́ ẹ wo àwọn tí mo dárúkọ yìí tí ẹ bá wò dáadáa nígbà tí wọ́n gbé ọ̀pá àṣẹ fún wọn tí wọ́n fi di orílẹ̀-èdè tí wọ́n fi so orílẹ̀-èdè papọ̀ tí wọ́n gbé ọ̀pá àṣẹ lé wọn lọ́wọ́ tí wọ́n gbé fún àwọn north nígbà náà lọ́hùn torí ọgbọ́n àgbọ́njú wọ́n mọ̀ pé táwọn bá gbé fún wa táwọn bá gbé fún Yorùbá àti gbọ́n jù àti ní mímọ̀ jù gbogbo nǹkan ọgbọ́n yẹn òun ló jẹ́ kí wọ́n fi owó tì wá náà ṣe fi owó ṣe kí ni o náà fi tàn wá náà ṣe fi owó náà ṣe fi ra nǹkan ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ wa náà ṣe gba gbogbo nǹkan ní wa náà ṣe gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan débi pé àṣà wa èdè wa ó ti wá ń lọ sí oko ìparun
kó má bàa lọ sóko parun, kó má bàa bàjẹ́ làwa ṣe ń pariwo ní gbogbo ìgbà fún wa wípé ẹ jẹ́ ká máa fi èdè wa ká máa fi bá àwọn ọmọ wa sọ̀rọ̀, ká máa fi communicate ara wa pẹ̀lú ọmọ wa nínú ilé. Ẹ má jẹ́ ká máa fi òyìnbó bá wọn sọ̀rọ̀ mọ́. Ẹ jẹ́ ká máa fi Yorùbá yìí ká máa fi bára wa sọ̀rọ̀, ká máa bára wa sọ àtọmọ àti ìyá àti bàbá. Ẹ jẹ́ ká máa kọ́ wọn lè máa lẹ́ẹ̀nì, ká máa kọ́ wọn lẹ́kọ̀ọ́. Ẹ̀rí tí ọmọ mi bá hùwà burúkú ní skul, àwọn òbí á sọ pé ẹ̀kọ́ táwọn òbí kọ́ lé ní kìí ṣe ní skul. Níwọ̀n ìgbà tó jẹ́ pé nǹkan táwa gan sọ sí wọn, a kọ́ wọn ní èdè wa kí wọ́n dá sáká. Ó lójú ọmọ tẹ́ẹ̀rí nísìn tó máa lóhùn gba first class àbí nínú Yorùbá private school yẹn náà zero ni. Ẹ lọ wo àwọn private school, wọn ní teacher Yorùbá. Ṣé bí wọ́n ti ń kọ́ Yorùbá náà ti ń kọ́ wọn? Ẹ kàn máa kọ́ sínú subject wọn ni pé Yorùbá ó ṣe kíní iye báyìí ló gbà, ẹ mú teacher Yorùbá jáde. Ẹ má jẹ́ kí kíní yìí parun, ẹ má jẹ́ kó lọ sóko gbàgbé. Ẹ̀yin olórí wa, ẹ̀yin tẹ́ jẹ́ olórí wa, tèmi á sọ fún yín dáadáa ni pé ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Èdè wa yìí gbogbo ẹ tẹ́ wà diaspora àbí tẹ́ wà labroad pátápátá, àwọn ọmọ tẹ́ ẹ bí, ẹ má bá wọn sọ èdè ìlú yẹn, ẹ bá wọn sọ Yorùbá. Tí ẹ bá ti ń bára yín sọ̀rọ̀, ẹ jẹ́ pé Yorùbá lẹ máa bá àwọn ọmọ yín sọ. Ẹ má jẹ́ kí èdè yín parun. Inú ilé ìta ó wà lára tí yín náà. Tẹ́ bá délé, tẹ́ wálé, tẹ́ wá kí àwọn ìyá yín àti bàbá yín nílé, báwo lẹ ti fẹ́ kàn communicate pẹ̀lú àwọn bàbá àti ìyá? Ó affect wa lọ́pọ̀lọpọ̀. Èdè yìí ó affect èèyàn wa torí àwa rí àjà tẹ́ bá ń travel nísìn táwa lọ lójú ọ̀nà, ẹ rí ọlọ́pàá mi bó ṣe wà lásẹ̀kẹ̀. Ẹ dẹ̀ máa rí kí lórúkọ ẹ̀, Àdìsá Adékúnlé kíní kan tó wà láyà ẹ̀. Ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa da grammar mọ́ broken, kéde pé wọ́n fi bẹ́ẹ̀ mọ̀wé lọ títí. Torí kíni? Ẹ hàn mọ̀ pé àwọn ń pa ìran wọn run. Ẹ ní lè communicate pẹ̀lú Yorùbá ara yín nígbà tẹ́ wà lórílẹ̀ ilẹ̀ Yorùbá. Ẹ sí north táwọn ògbédè yín tó yẹ kẹ́ ẹ bá wọn, ìgbà tẹ́ ẹ bá ti dé north tó yẹ pé èdè ti yín ọ̀tọ̀ ni, tẹ́ ẹ bá ti ẹ bá wọn sọ broken. Tí àwọn kíní bá lọ sí kíní wọn police station wọn lásán, àwọn Haúsá náà máa fi bára wọn sọ̀rọ̀. Àwa tá a gbọ́ kankan níṣẹ́ náà máa sí tiwa náà máa gbá wa báyìí tó máa gbá ẹlòmíì sẹ́yìn kántà pẹ̀lú pé ó ń sọ English lásán. Tó bá yẹ pé mo gbọ́ Haúsá, wọ́n máa bá mi sọ̀rọ̀ náà, wọ́n á dẹ̀ fi mí lẹ̀. Bọ̀ lọ́dọ̀ tí wọ́n pọ́n èdè wọn lé dáadáa. Bẹ́ẹ̀ náà ni Yíbò ó ń fi èdè ọmọ ẹ̀, èdè wọn ó fi ń kọ́ ọmọ tó bí, ó fi ń kọ́ gbogbo àwọn nǹkan ẹ̀. Wọ́n fi ń communicate láàrin ara wọn. Bọ̀ àwa Yorùbá yìí gangan ni wàhálà ìgbésí ayé ara wa. Àwa gangan ni fìtínà ìgbésí ayé ara wa. Àwa gangan náà ni bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí, tí a bá dúró dáadáa àfi àfàìmọ̀ kí Yorùbá kó má parun. Torí ẹ̀ làwa ṣe ń pèpè torí kó má bàa parun, tí a dẹ̀ ń sí ẹ̀yin ìyá wa létí, tí a fẹ́ kẹ́ ẹ mọ̀ dáadáa. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí, èdè Yorùbá ó di dandan, ó jẹ wá lógún ju nǹkan míì lọ. A gbọ́dọ̀ mọ̀ nípa èdè wa, àṣà wa tó jẹ́ ìṣesí wa. Tán bá ní àṣà, àwọn ẹlòmíà sì pé àṣà bóyá ẹbọ. No, àṣà òun ni ìkọ́ṣe ìmúra wa, ara àṣà ló wà. Ìṣesí wa, ara àṣà ló wà. Ìjókòó wa, jíjẹun wa àbí láti pọ́nyàn lé níbi àṣà ló wà. Àṣà wa ṣe pàtàkì, bẹ́ẹ̀ náà ni níbi àtàrà èdè wa ló ti jáde.
níbi àtàrà láì níbi èdè wa ni ìwà ti jáde, ní àpọ́nlé ti jáde. Gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ kí ẹ máa mọ̀ wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lóríṣiríṣi yìí ara àṣà wa àtèdè wa ni. Torí gbogbo nǹkan yìí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo tó ń lọ yìí ẹ má jẹ́ kí èdè wa àtàṣà wa kó ṣe kí ni o kó parun. Orílẹ̀-èdè òun la ṣe tún pèpè fún orílẹ̀-èdè Yorùbá náà kí a lè máa communicate ara wa pẹ̀lú èdè ara wa. Bá rántí ńgbà tá a wà school gbà yẹn wọ́n á sá wa sóòrùn torí pa aṣọ Yorùbá nù class a dẹ̀ tún máa sanwó tọràn. Wọ́n á nà wá, wọ́n á máa sọ pé fanakula là ń sọ nígbà náà lọ́hùn-ún, wọ́n á nípa à ń sọ fanakula, wọ́n á sá wa sórùn. Àwọn tíṣà yẹn Ọlọ́run á bí yín o, àṣetayé àwọn ọmọ ilẹ̀ bàjẹ́ kì í sáyé tiwa. Ẹ máa sá wa sórùn nítorí pé a sọ Yorùbá ẹ ní wípé èdè burúkú là ń sọ fanakula ni, ẹ máa lédè green èdè English gangan ni òun gangan lédè. Àwọn wa mọ̀ pé wọ́n tàn wá débi pé wọ́n fẹ́ pa Yorùbá nu pátápátá tá à ní gbọ́ mọ́. Ẹ wá sọ Yorùbá èdè baba ńlá yín èdè abínibí yín ẹ wá sọ di fanakula. Mo mọ iye ẹgba tí mo jẹ́ léèwé ńgbà náà lọ́hùn. Mo mọ iye ẹgba ní tí mo jẹ́ primary school, mo mọ iye ẹgba tí mo jẹ́ secondary school lórí pé mo sọ Yorùbá, lórí pé mò ń gbé èdè mi àti àṣà mi mò ń gbé lárugẹ. Mo mọ gbogbo wàhálà tí mo ṣe, mo mọ̀ even nígbà náà lọ́hùn nínú Yorùbá irọ́ wọ́n máa ń dùn ni, òkèní mi máa ń dúró ni nínú àwọn tó bá ṣe Yorùbá irọ́ mi kì í fèlì ńbẹ̀. Nígbà náà lọ́hùn sí náà wọ́n sọ pé kí wọ́n èdè mi ò gbọ́dọ̀ máa sọ Yorùbá lẹ́nu. Ìgbà tá a dẹ̀ mọ̀ English tí wọ́n ń kọ́ wa gan kò yé wa dáadáa, tí wọ́n ń kọ́ wa lọ kò yé wa. Tó bá yẹ pé Yorùbá náà fi ṣàlàyé ọpọlọ wa máa tètè máa yé wa tí wọ́n máa fi Yorùbá ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ bí irú àwọn geography, irú àwọn chemistry, irú àwọn physics, irú àwọn history, science tí wọ́n fi Yorùbá explain fáwọn èèyàn ó máa tètè máa jí lọ́pọlọ wa. Òun làwọn ọmọ fi máa tètè mọ̀wé ju pé ẹ kàn máa da grammar kalẹ̀. Ẹ máa lẹ́ fẹ́ explain fún wa ẹ máa da grammar lẹ̀, ìyẹn sí òun ló fẹ́ yí ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi sí ni. Ẹ jẹ́ kí wọ́n fi Yorùbá ṣàlàyé nǹkan fún yẹn wò bóyá kò ní yé yín dáadáa. Ẹ máa pass, ẹ máa mọ̀ ọ́n bọ̀ gbogbo nǹkan yìí ẹ̀ ṣe é. Gbogbo nǹkan yìí ẹ mọ̀ wípé tí ẹ bá ń fi Yorùbá ṣàlàyé fún wa a ti mọye ọ̀pọ̀lọpọ̀ èèyàn lóde níyì ẹ wá fẹ́ sọ Yorùbá di fanakula. Níbi tó yẹ pé èdè tí wọ́n bí wa nílùú táwọn tó yẹ pé èdè tá à ń sọ ni ẹ wá gbé èdè lédè ẹ fẹ́ gbé lé wa lórí. Ẹ wá Yorùbá ẹ jẹ́ ká ṣe wá tún ṣe sí. Ẹ má jẹ́ kí èdè wa bàjẹ́, ẹ má jẹ́ kí ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin níjòyè mo pè yín ẹ káwọ́ bàbá mi mo kí yín Olúwọlé. Bẹ́ẹ̀ ni bàbá, gbogbo àwọn nǹkan yìí language tá à ń sọ yìí tó yẹ pé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ láti US gbogbo subject wọn tẹ bá gbogbo ní kiri gbogbo subject tó wà lọ́hùn náà English náà fi kọ US language ni. Wẹ́ẹ̀ tí àwa tẹ bá lọ China English wọn fẹ́ kọ́ lọ́hùn language wọn náà fi kọ́ nǹkan báyìí ni. So wọ́n tún kọ́ wọn pé bí wọ́n ṣe kọ́ English náà ni àmọ́ wọ́n tún lè kọ́ pé nǹkan tí bó ṣe rí lédè wa lélẹ̀ tí bí bó ṣe rí lédè wa lélẹ̀ bó ṣe wà ní China nìyẹn. But why us? Tó jẹ́ pé àwa fúnra wa la wá ń ta èdè wa dànù ní èdè wo ò láǹfààní mọ́. Gbogbo nǹkan yìí wá ń parun lọ sóko parun àwa la dákẹ́. Gbogbo nǹkan yìí ń dìbàjẹ́ aláṣọ̀rọ̀ mọ́. Gbogbo tá à ń ṣe ó má kù sọ́wọ́ yín. Oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan
oríṣiríṣi nǹkan pátápátá ló ń ṣẹlẹ̀ látara èdè tá a fi ń sọ ọ́ nù. tẹ́ bá dọ́dọ̀ àwọn aláta táwọn Haúsá bá fẹ́ ra ata lọ́dọ̀ àwọn èèyàn wa níbi tán ti ń dáko, wọ́n á sọ búrókì mọ́ gbogbo ẹ̀ mọ́ra wọn, á tàtà fún wọn. bó tó bá jẹ́ Yorùbá wa ni á wà gbowó lé lórí gágágá. tá a bá fẹ́ ra nǹkan yẹn padà lọ́wọ́ wọn, ó ní bí wọ́n ṣe ń tà, wọ́n á tún tà cheap díẹ̀. àwa tiwa tá a bá fẹ́ tà fúnra wa, a máa ń gbowó lé. àwo èdè láti rí i pé elédè mi ni jẹ́ ń tà ní sí price fún un, elédè mi ni jẹ́ ń tà níwọ̀nba fún un, kò sí yẹn. gbogbo àwọn nǹkan yìí àṣetọ́jú lórí ẹ̀. tí ẹ dẹ̀ mọ̀ wípé bá a ṣe ń ṣe yìí ó lè padà di in tó di oko parun. èdè wa yìí a gbúdọ̀ gbé lárugẹ, a gbúdọ̀ gbé àṣà wa náà lárugẹ, torí ńgbà tí a bá ń sọ èdè wa gba yìí láwùjọ. tí a bá jókòó pẹ̀lú òyìnbó gan máa ń fọ́ wípé èdè ló rẹwà tó yìí. ó ti wá ń di pé àwa fúnra wa a rí i pé bí èdè yẹn ṣe ń lọ gan kò yé wa mọ́. ẹ gbọ́ mi yé, bí èdè yẹn ṣe rí gan kò yé kankan, kò torí pé kò kàn wá. gbogbo nǹkan yìí mo fẹ́ ká fi ṣe àpèjúwe, gbogbo nǹkan yìí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí. a lè wá dákẹ́ o, a lè dákẹ́ lórí àṣà wa yìí àti lórí èdè wa. kálá dákẹ́ lé lórí, kálá ní sọ̀rọ̀ lé lórí. gbogbo àwọn nǹkan táwa ń pariwo fún wa ní gbogbo ìgbà yìí, òun mo fẹ́ ká mọ̀ wípé àfikọ́ Ọlọ́run ọba kó kó wa yọ, kí Ọlọ́run ọba kó ṣàánú wa lé lórí. kó má di pé bá a ṣe ń bá a lọ yìí kó má padà yọ wá lẹ́sẹ̀ lẹ̀. torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń pariwo yìí, ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ wà ní diaspora, gbogbo ẹ̀yin màmá mi tẹ́ wà ní diaspora, mo pè yín, mo rọ̀ yín ni, ẹ máa fi èdè wa ẹ máa fi bá àwọn ọmọ yín sọ̀rọ̀. àwa tá a wà nílé náà, ẹ jẹ́ ká fi èdè wa ká fi bára wa sọ̀rọ̀. èdè wa yìí ẹ jẹ́ kó jẹ wá lógún dáadáa. ẹ má jẹ́ kí Yorùbá parun. even nígbà tí mo lọ Kotonu láìmọye ìgbà, mo lè bẹ́ẹ̀ sọ pé Kotonu bó ṣe lóhùn ṣe yẹn, áàfù Bẹ̀nẹ̀ áàfù Yorùbá ni. torí Yorùbá ni wọ́n rán káàkiri. Yorùbá everywhere tí wọ́n bá dé Yorùbá, everywhere tí wọ́n bá dé Yorùbá. bẹ́ẹ̀ náà tún gbọ́ èdè wọn náà. ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí i, ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí i. tọ́ fún gbogbo ẹ̀yin èèyàn tó yẹ pé ẹ fẹ́ bá wa sọ̀rọ̀, àbí lórí ìpè, àbí níbi gbogbo, àbí ẹ fẹ́ polówó ọjà yín, àbí ẹ ní nǹkan méjì tẹ́ fẹ́ ṣe fún wa, àbí ẹ láwọn kankan tí ẹ fẹ́ sọ, ẹ fẹ́ fún wa ní ìmọ̀ràn, àbí nípa wípé torí àwa náà ò gbọ́n tán, pé bóyá níbi ọ̀rọ̀ sísọ, àbí ẹ fẹ́ fún wa ní ìmọ̀ràn, àbí ẹ fẹ́ fún wa láwọn information ẹ fẹ́ fún wa ní, ẹ wá fẹ́ polówó ọjà yín dáadáa ni, ẹ pè wá sórí aago wa 082 83 89 25 58 082 83 89 25 58 lẹ́ẹ̀kan sí 082 83 89 25 58. bẹ́ẹ̀ ni ẹ lè pè wá nígbà gbogbo. bẹ́ẹ̀ ni èmi náà ni orí adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. àdúpẹ́ lọ́wọ́ yín káàkiri, fẹ́yìn ìyá wa, yín bàbá wa nílé lóko, fún oore ìgbà gbogbo, àbí lórí bẹ́ẹ̀ ṣe ń dúró tì wá. Ọlọ́run baba láàánú kò ní fẹ́ nìkankan wá sílẹ̀, kò ní, Ọlọ́run baba láàánú a máa wà pẹ̀lú wa, a máa rí ṣe, a máa rí náà, a máa rí lò nínú ayé, a ní sílẹ̀ tẹ̀. Ọlọ́run baba láàánú kò ní fi wá sílẹ̀ nígbà kankan. gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó jẹ́ pé Ọlọ́run ọba tó jẹ́ pé òun ló ṣoore fún, tó ń tọrọ níwájú Ọlọ́run ọba, Ọlọ́run ọba kó bá mi dá lóhùn ní kíákíá, Ọlọ́run ọba kó bá mi ṣoore ńláńlá fún gbogbo ẹni tó ń bẹ lọ́hùn fún nǹkan, Ọlọ́run ọba kó bá mi dá lóhùn. èyí tó kù tọdún yìí á fi parí, tó Ọlọ́run ọba gbogbo tó wá béèrè lọ́wọ́ rẹ̀ láti January tó fi dàsìkò yìí, Ọlọ́run ọba bá mi ṣe fún wọn, Ọlọ́run bá mi ṣe fún wọn, Ọlọ́run ṣe fún wọn. bí mo ti fẹ́ kórìí fún yín, kórìí bẹ́ẹ̀ fẹ́ mi náà. gbogbo ẹ̀yin èèyàn pátápátá, Ọlọ́run ọba láàánú á bá mi dúró tì yín pẹ̀lú àṣẹ Ọlọ́run, àṣẹ Èdùmàrè. ó dàbọ̀.